wọ́n ní àwọn tó yẹ ó gbépò lẹ̀ yẹ ó gbépò lẹ̀, àwọn tó yẹ ó gbapò tuntun yẹ ó gbapò, àwọn kan ò fẹ́ lọ. Wọ́n ní kíní ọ̀hún gbogbo yín ti sọ di Ìjẹ́dẹ́ Enterprises. mo sọ mọ́ ọ̀rọ̀ nísìn. Kí ló ń ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ òṣèpò torí ó tún rúgbó bọ̀ kó tó tún di níbi gun tọ̀dọ̀ tiyín, èwo ni gun tiyín? New Era ní gun tèmi. Ní New Era báyìí àwọn tó yẹ ọ gbépò lẹ̀, àwọn tó wọ́n ló yẹ ti túnbò dì. ẹsẹ àìdìbò. Kí ló ṣẹlẹ̀? Bó gangan ni? a ní agbára méjì. ìkan Elders Council. Elders Council yẹn ni àwa tá a gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Gani Adams. tá a yapa àwa yẹn ni ààrẹ Gani Adams pè wá ní 10 million boys. àwa wò pé àwa dá fálábẹ́kúta ìfáyà wa sọ pé ìkẹ̀kẹ́ nu wọ́n gbọ́dọ̀ dé orí ipò yẹn ká mú èèyàn láàrin àwọn ọmọ tó jẹ́ followers wa ní kó jẹ́. ńgbà tíjà Ìbàdàn wa ṣẹlẹ̀ tí mo fi ní wọ́n ta ẹ̀jẹ̀ mi lẹ́gbà yẹn, ara àwọn tó wà ń bẹ̀ wá pé ẹni tá a fẹ́ lò tá a lọ mú wá láti tọ́jú ọmọ Ọ̀yọ́ state ń bí à ń pè ní comrade Musediq Adéọlá ni mo gbé dìde pé òun ló máa ṣe president wa cause junior ló jẹ́ sáwa mo wá gbé dìde. bọ̀ ńgbà tó ní tí a ti kìtìyàn Ìbàdàn ń bí wọ́n ní bó ṣe sunkún bíi bèbí ńgbà tó rọ́wọ́ ọ̀bọ̀n. àwọn èèyàn ṣe wá ní ṣé ẹ tó ń ké lójú ogun yìí ní òní dà wá sínú kòtò àgbà. ìdí tí ààrẹ tó wà ń bẹ̀ fi wà ń bẹ̀ nìyẹn. òun kìláyà òní CSO ààrẹ tó wà ń bẹ̀ ààrẹ mi tó wà ń bẹ̀ nísìnyí àwọn ní CSO ààrẹ Gani Adams. gbogbo ohun tẹ́ ẹ bá gbọ́ pé bá girigirigirigiri àwọn ni. àwọn jẹun tẹ́lẹ̀ ẹkùn. gbogbo wa la jẹun tẹ́lẹ̀ ẹkùn. but aṣojú ni ó jẹ́ gẹ́gẹ́ bí olórí aláàbò ààrẹ wa àná. it is ààrẹ Gani Adams. ẹ wá fi àwọn ṣe ààrẹ tí. àwa fi ṣe ààrẹ tí nígbà táwọn èèyàn wá ní ẹ ká lo ẹni náà náà a lè mọ tí ó tún ṣe láàrin àwa àti ààrẹ tá a kú lọ́dọ̀ ẹ̀. a fi wá gbà àwa ṣèwé pé nísìnyí ọdún mẹ́rin la máa lò ẹ ń bá wa fẹ́ lò sí yóò lọ́dún 8. ṣe pé mo sọ pé mi ni mo gbé Adéọlá Musediq Adéọlá wa ọmọ Ìṣẹ́yìn ni wọ́n á ní pé ṣínà ogun ló fẹ́ dá ní tí Fáṣọlá Abẹ́òkúta ni mo tẹ̀lé. Ọ̀yọ́ state náà tá a bá ṣe ààrẹ OPC kò sí tó bá dé mẹ́ gbogbo tó ń pè ní OPC lẹ́nìí agbára Ọ̀yọ́ state wà nù ẹ̀ wọ́n ṣàdéhùn ẹ̀ ká má dìbò ẹ jẹ́ kí àwa tá a jẹ́ gbìmọ̀ àgbà àwa 10 million boys ká di ìgbìmọ̀ àgbà Elders Council ẹ jẹ́ ká endorse Adéọlá as deputy kí Alhaji Arógundádé Razak Saddam kó jẹ́ president wa ọdún 4. nígbà tọ́dún 4 yẹn fẹ́ pé mo tún fọ́ kọ́ Adéọlá lọ́wọ́ pé wà lọ di contest bóyá a lè lọ pé kọ́yọ̀ state náà sáà ẹni tó wá jẹ́ chairman Elders Council ọmọ Ìbàdàn ni Monsuru Akande wọ́n ní ọmọ ọ̀nà yẹn bẹ́ẹ̀ wọ́n ní ayé abúgbò ẹ̀jẹ̀ jesco lórúkọ mi mo tún endorse yẹn ọdún 4 sí ọdún 4 yẹn máa wá pé ní December 30 ó ti pé September 30 ló pé September 30. mẹ́wàá a gbọ́dọ̀ ṣe àwọn Elders Council gbọ́dọ̀ gba ìwé àwọn tó bá tó fẹ́ ṣe mí Elders Council nìkan ló lágbára àti yanyan àti yọ̀ọ̀yàn. National Coordinating Council ó ní pele kejì tí ààrẹ wa Abdulrazak Arógundádé Balógun tó lágbára rí lórí. ààrẹ ẹgbẹ́ OPC New Era àwọn National Coordinating Council ló lágbára rí lórí. ẹ̀dẹ̀ ní National Elders Council náà National Elders Council yẹn inú ọmọ wa sọ pé kí o ààrẹ continue now ọdún 8 wa ti wá pé ní September iná máa ń yàn wá sípò a wá ṣe bíi caretaker fún bí oṣù bíi 3 a mọ̀ bá ẹni tó ń ṣiṣẹ́ lọ ṣiṣẹ́ tó bá di December 30 every December 12 ní ọdún mẹ́rin yẹn la máa ń búra fún ọdà bíi May 29 December 12 ló yẹ kí àwọn míì tán bá ti
wò ní oṣù tó lọ sóṣù yìí kan ti bọ́ sí orí àpèrè ọdún mẹ́rin mẹ́rin. lẹ́yìn ọdún mẹ́jọ ẹnìkan kan tó wà bẹ́ẹ̀. a ti lo ọdún mẹ́jọ báyìí a ti sọ pé kò sí extension ọdún mẹ́jọ mẹ́wọ̀n yẹn tó wá jí ààrẹ wa ó dà pé ó ti ń ya fíìmù mi àwa tá a sì mọ bá a ṣe kúrò lọ́dọ̀ ààrẹ àná àwa la mọ àti lọ lùnàgùn tiwọn náà kò sọdún karùn-ún tèmi àti ẹ ti jọ ní gbólóhùn sọnù. ẹ̀yin àti ta ni. èmi àti ààrẹ tó wà ń bẹ̀. torí pé ó nígbàgbọ́ páwọn ò ní lọ mo jẹ́ sọ fún wọn ẹ lọ. ọdún mẹ́jọ wọn ti pé báyìí. kó tó pọ́dún mẹ́jọ kó tó pọ́dún mẹ́rin mo ti sọ fún wọn kò sọ wọ́n pè mí sílé wọn lẹ́kọ̀ọ́ pé táwọn fẹ́ ni pé àwọn fẹ́ di permanent president ẹ̀ léṣe nígbà tẹ́ mọ̀ pé tó wù ní àtijọ́ jìyà àjọ jìjàjà ẹ̀ nígbà náà nígbà wa ti wá sọ pọ́dún mẹ́rin àti ìparí ọdún mẹ́rin àkọ́kọ́ ẹ̀ ti ṣe lè ìgbà tó fún wa ní continuity yẹn ọdún mẹ́rin mi ní sílẹ̀ wọ́n play politics mi ni wọ́n play say me out pé tí n bá wà ń bẹ̀ mí nígbà. ṣùgbọ́n ọdún mẹ́jọ tó wá pé báyìí ọdún mẹ́jọ tó wá pé báyìí kò sọ́nà àbájọ ààrẹ Razak Arógundádé Balógun ó step down òfin bẹ́ẹ̀ ṣe é ṣe pé new era náà tó pín méjì báyìí. a lè pín. nígbà tá ààrẹ wa lòun ò lọ. yóò lọ àwọn àgbàgbọ́ bá wa bẹ́ẹ̀. kò sọmọ kankan o tẹnìkan bá pa ọmọ kan lẹ Yorùbá ní sí yóò lẹ wọn. tẹnìkan bá pèrè ẹ l'OPC tó bá pa ọmọ kan ó di agbágbé mo ti sọ yìí tó bá pa ọmọ kan ẹni yóò lẹ wọn. kò sáà fìjọba sọ fún wọn pé ìjọba ń bẹ àṣà wà.